wà ń bẹ pẹ̀lú mi Fọlárin. Ìlú Ọ̀yọ́ ni a wà ní wákàtí yìí, níbi tí a ti ń ṣe àjọyọ̀ ọdún Ṣàngó Olúkòso Àyárá iná lójú iná lẹ́nu. Ọdún Ṣàngó là ń ṣe, ẹ máa bá wa ká lọ. I'm going to be engaging many awesome people. I'm going to be engaging many beautiful people. It's already looking very, very colorful, and I'm sure we are all going to enjoy this moment together. Thank you. Thank you. Ẹ káàsán gbogbo ojú tó ń wò mí èsì tó ń gbọ́ mi. Orúkọ mi ni Babájídé Olúwaṣeun Adésínà, eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Àbíjọ Lálùdé. Ìlú Ọ̀yọ́ la wà, Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ Mádé ọmọ Àtìbà. Ọmọ kú tí kò lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe. Ààfin ọba Aláyélúwà Lámídì Adéyẹmí kẹta. Òun la wà ní ìlú Ọ̀yọ́ tí a ti ń ṣe pọ̀pọ̀ ìsìnsìn àti ọdún World Ṣàngó Day. Òrìṣà wo ni à ń pè ní Ṣàngó? Òrìṣà tí à ń pè ní Ṣàngó jẹ́ òrìṣà pàtàkì tó nílùú Ọ̀yọ́. Ṣàngó ló ní Ọ̀yọ́, Ṣàngó ló lọ́yọ̀, Ọ̀yọ́ ló ní Ṣàngó. Ọdún Ṣàngó ni à ń ṣe lọ́wọ́. Tẹ́ bá rí orí pápá, ẹ rí báwọn èèyàn ṣe pọ̀, aláwọ̀ dúdú, aláwọ̀ funfun, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, omidan, àṣẹ ìdíẹ̀, onílé àlejò. Àwọn ni wọ́n pọ̀ ní bíbà tí wọ́n gún wá sí ibíbà nítorí ọdún Ṣàngó. Ọdún Ṣàngó nílùú Ọ̀yọ́ ó jẹ́ ọdún tó kan gbòógì tó jẹ́ pé ó máa ń milẹ̀ tìtìtì nítorí pé Ṣàngó inú àwọn òrìṣà tí a máa ń yẹ́ sí, tí a máa ń gbé fún, tí a máa ń gbóṣùbà fún nílùú Ọ̀yọ́, Ṣàngó wà ní ara wọn. A ní ọ̀pọ̀lọpọ̀ òrìṣà bíi Egúngún, Èṣù, Ògún, Yemọja, Ọ̀ṣun, Ọbàtálá, báyẹn lọ. Ṣùgbọ́n Ṣàngó ó jẹ́ ọdún tó máa ń pèrò wálé. Ẹ rí i pé bóyá bí ọ̀sẹ̀ tó lọ òun ni wọ́n ń ṣe Ọ̀ṣun Òṣogbo nílùú Ọ̀ṣun. Ṣùgbọ́n lónìí ọdún Ṣàngó òun là ń ṣe ní ìlú Ọ̀yọ́. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi rọ gbogbo wa tá a jẹ́ ọmọ káàárọ̀ oòjíire wípé ẹ má jà gbàgbé àṣà àti ìṣe wa. Kò sí bí o ṣe lè kàwé tó, àṣà orírun wa ni. Orin kan wà tó ní pé Ifá làkọ́dá Olúwo, akọ́dá Elédùmarè. Ifá làkọ́dá Olúwo, akọ́dá Elédùmarè. Ẹ̀sìn yòókù tó lè wà, ayé la bá ṣẹ̀ṣẹ̀. Ìgbà tí ọ̀làjú dé, civilization ló ń gba àṣà àti ìṣe wa ní ọwọ́ wa, àti mùsùlùmí àti onígbàgbọ́. Kò sí lédèédè tí wọn ò ní òòṣà kan àbí ìkejì tí wọ́n ń bọ ní ilé wọn. Ṣùgbọ́n gbà tí ọ̀làjú yìí ń dé, tí ẹ̀sìn ń dé, àwọn kọ̀ọ̀kan yìí ó ń sọnù ní ọwọ́ wa. My name is Paula Jones. I'm the cultural ambassador to the Aláàfin of Ọ̀yọ́, and today we are celebrating the first edition, inscription of Ṣàngó Festival to UNESCO. So we are celebrating Ṣàngó Festival recognized by My name is Aminat Oladipo. My Egbe name is Egbe Ronke. So I'm actually an initiate of the Egbe temple here in Oyo. My father is from Okeho. Originally, I was born in London, and yeah, so I'm just here for the first time celebrating the Ṣàngó Festival. It's amazing. It's amazing. I've been coming to Oyo for about 2 years consecutively, and I never came to the Ṣàngó Festival because of work schedule. But I was very surprised at the crowd size, and
the way it's organized. So I'm definitely going to come back next year. Ṣàngówálé Ṣàngódélé gbogbo owó tó jẹ́ ọmọ ẹlẹ́gùn àná. Ṣàngó jẹ́ ọ̀kan nínú òrìṣà tó popular nílẹ̀ Yorùbá. Nígbà tí ìgbàgbọ́ Yorùbá wọ́n sọ wípé Ṣàngó kan wá. So ìgbàgbọ́ tèmi náà gbà pé Ṣàngó kan wá nítorí wípé ìgbà tí a bí Aláàfin Ṣàngó tó jẹ́ Tẹ́lù Òkò. Ìgbà tó wá di wípé ó ń ṣiṣẹ́ ìyanu lóríṣiríṣi wọ́n wá sọ wípé bóòlù ti ṣe bí Ṣàngó tó wá torí ọ̀rọ̀ míyàn ló bí Ṣàngó Tẹ́lù Òkò. Ọ̀rọ̀ míyàn ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́tàdínlógún, Ṣàngó ga níwọ̀n ẹsẹ̀ Ṣàngó Tẹ́lù Òkò ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́tàlá. Ó sì jẹ́ akọni tó jẹ́ pé ẹni tó bí Ṣàngó Tẹ́lù Òkò ọjọ́ ọmọ ilẹ̀ Tápà. Níbi tó wá lágbára dé ọ̀pọ̀lọpọ̀ ìyá náà sọ wípé Ṣàngó Iyemọja ló bí. Ọwọ́ àṣà àgbàwo rẹ̀ Iyemọja ni wọ́n pè ní Mọ́jẹlẹ́rù. Òun lọ́wọ́ àṣà àgbàwo rẹ̀. Ọwọ́ àwò títí tó ìdàgbà ṣùgbọ́n bí wọ́n sọ pé bóun ló ti jọ ẹnìkan tó ti wá rí sọ̀rọ̀ pé ó dàbí téèyàn ìbímọ kí bàbá rẹ̀ sọ pé bóun ló ti wù àbí bàbá mi báyìí sọ̀rọ̀ pé yóò máa wá agbára sí i. Òun náà wá bẹ̀rẹ̀ sí wá agbára fún agbára. Estou muito feliz em hoje estar aqui participando do Festival de Xangô. Para mim é um sonho estar aqui, vindo do Brasil, aqui para a Nigéria, estar participando desse momento. Estou muito feliz em retornar a essa terra ancestral. E eu venho de uma cidade onde Xangô ele é conhecido, ele é bastante forte e conhecido, né? Pernambuco, em Brasil, é conhecido como a terra de Xangô. Eu me chamo Jorge, eu sou do Brasil, do estado de Pernambuco e a cidade de Recife. Eu estou aqui para participar, conhecer e entender o mundo, né, de Oxum, a cidade de Oió, e festejar, né, nesse grande festival que é o Festival de Xangô. E Xangô é uma grande entidade e que a gente acha bonito e vimos aqui para compreender, para perceber. E como lá no Brasil se cultua o candomblé, nós viemos observar como é na raiz aqui na Nigéria, especificamente em Oió. Estou gostando muito. It's beautiful festival. Thank you very much. Kì í dùn kì í pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge, ṣùgbọ́n má jà gbàgbé o, àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà, ní orílẹ̀-èdè Yorùbá. Ẹ má jà gbàgbé àṣà àti ìṣe wa.